ẹni tí ń wo wèrè ó lè yàyàn wèrè, ẹni tí ń tọ́jú wèrè lè yàyàn wèrè o, torí dédé agbó tó fi ń tọ́jú wèrè yẹn ó tún lè yí padà fún wèrè, kí wèrè ara wèrè tún wá dọ́bù gan. ó lè lóun ó bọ̀ túnlẹ̀kùn lè rẹ̀ ṣe òun rẹ́rìn, òun bóyá gbogbo dídí ilé rẹ̀ ní ó kó sápò lọ. ẹlẹ́wọ̀n tó ń wago òun wo táìmù tí ó close ni, ẹbí pẹ́sẹ́ ẹnu iṣẹ́ ló wà. ọ̀gá o adúpẹ́ lọ́wọ́ àwọn àgbàlagbà. ok tírípù kan kì í tó lè ọlọ́run bá ṣe rárá fún bàbá wa àgbà tí wọ́n pòwe yẹn, ìgbọ́wò yẹn rí láyé, ìgbọ́ rí láyé, tírípù kan kì í tó lè ọ̀rọ̀ yẹn pọ̀ o. tàbá sì wò lóòótọ́ ó ti rí náà nù, torí pé jẹ́ ń try náà ni ojú kòkòrò tó jẹ́ kí ẹrù wèrè ó pọ̀, jẹ́ ń tún kélé sí yóò máa wá pọ̀, kò sí láàyè tí ó gbé sí, bẹ́ẹ̀ náà ló lè jẹ́ ń tún try lẹ́ẹ̀kan sí, wọn ò mú mi lánàá wọn lè mú mi lónìí títí tí ó fi kó sọ́wọ́. ọlọ́run má ṣe wá lólè, ẹni tí ò bá sì lè náyà mọ́kà lè náyà lẹ́wọ̀n, ọlọ́run má ṣe wá lẹ́wọ̀n, má ṣe wá lérò ẹ̀wọ̀n. ẹ káàsán o, ẹ kúrọ̀lẹ́ o, ẹ kú ìyálẹ̀ta o, ẹ káalẹ́ o, níbi gbogbo tí a bá ti jọ ń wúra wa. àánú ọlọ́run nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wálẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run. ǹjẹ́ tiẹ̀ ti gbọ́ pé ara bíi àwọn bàbá wa tún láwọn ti fi ilẹ̀, wọ́n ti yáfi ẹ̀fọ́ lọ́hùn, ṣe rí pé ìwà ọmọlúwàbí náà wù yìí. kókó sí ní táfẹ́ fi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n sọ pé kí aburú ṣe, wọ́n sì lánìyàn bú pẹ̀lú rẹ̀, àmẹ́nu pé wà á tọwọ́ bọ̀wé wà á sáìn, kò sì fún wọn ní dọ̀mánì undertaking pọ̀ ní ṣerú ẹ̀ mọ́ ní tí wọ́n wà fún látijọ́ iná nu. gbàtọ́rọ̀ sì ti wá rí báyìí náà, ẹni tẹ́yìn ò lè mú bàbá mi wà lókè, kò tí ẹ̀ sẹ́ni tọ́lọ́run ò lè mú fúnra rẹ̀. ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ lára àwọn bàbá yìí ni pé tí wọ́n bá ń sọ pé mùsùlùmí òdodo, gbogbo ẹnu la lè fi sọ pé àwọn àlùfáà wa o, àwọn bàbá wa mùsùlùmí òdodo ni wọ́n. wàláhì sọ́n bíláì ṣẹlẹ̀ wà ìwà islam náà jù bá náà lọ. tó bá rí ẹni tí wà rẹ̀ tako ìjọsìn rẹ̀, ẹ má bu o, ohun gangan fúnra rẹ̀ ní ò dá, kì í ṣẹ̀sìn yẹn ló kọ́ láì dá. islam ò kọ́yàn ní aburú kankan. It teaches nothing but a true love, peace, unity, harmony, humanity, transparency. gbogbo ohun tó dáa islam kọ́ wa. sábà wá rẹ̀ nìkan tó yẹ sí pé tó ń ṣe yẹn ẹ wò ká ó sì pé ẹ mùsùlùmí oníkẹ́ bú bí kan ní alágbájá ìlú wọn ò dá, ẹ má bú lù, ọ̀tọ̀ ni èèyàn fúnra rẹ̀ gẹ́gẹ́, ọ̀tọ̀ ni ìlú, nílùú ilé tí wọ́n wà ní agboolé ibo ni, ọ̀tọ̀ lágboolé, ọ̀tọ̀ wà ní èèyàn fúnra rẹ̀. ẹlòmíì ní amúnibú ni ẹran bí ẹ tó fọ́ lójú ọ̀tún tí ọmọ tiẹ̀ náà tún fọ́ lósì. ọlọ́run má ṣe wá ní afọ́jú. ẹ wá wò ní tí à ń sọ láti jẹta kó tó dáná náà ni, àwọn ọjà kan bẹ kì í ṣọjà náà dálẹ́. o lè má fi ẹran àwọn èèyàn kó má fi yílẹ̀, kó má dọ̀tí àwọn èèyàn, kó má sọ àwọn èèyàn lóko tí kì í ṣe tiwọn, kó wá gbà pé wọn náà ó ṣe dalẹ̀. gbogbo agbára tó lè lò lọ pátápátá ló ti lò tán. yíò mọ̀ tí òun náà lójú àti bọ́ta tún bú yàn, kò sì lè ṣe nǹkan kan míì. èyí tọ́pìkì míì kò lè ṣe, kò lè sọ̀rọ̀ àlùwàlá, kò lè sọ̀rọ̀ ọ̀run, ta ni ó wò ó? torí pé táyé ti mọ̀mọ̀ nìyẹn, bí ẹni tó yẹ sí pé onírọ́ ni, ìjọ́ tó bá fẹ́ sòdodo ayé sọ pé gbẹ́nu lọ onírọ́ ni ọ́. ìzá òrífà ìsánù bil kadhibi lam yazal ladannasi kadhaban walau kana huwa sadiqan. ayé ti mọ̀ pé eléyìí onírọ́ ni, òṣèré òtọ́ tó lè sọ. bẹ́ẹ̀ náà lẹ́ni táyé bá ti mọ̀ pẹ̀lú òtọ́, nígbà tó bá fẹ́ ṣe bí ẹni parọ́ yóò kọ́ lẹ́nu, kò ní lè rí sọ, torí ẹni a bá fi irọ́ tọ́ kò ní rọrùn fún àti sòdodo, ẹni tá a bá fòdodo tọ́ kò ní rọrùn fún àti parọ́. ó wá lo gbogbo strength wọn sọ́njọ́ náà mọ́ná ọjà yóò ṣọjà ànádálẹ̀, ìyá tí ó jẹ ìyá ń jẹ nǹkan mi lọ́wọ́ ni àjòkó sórí social media máa lo wákàtí 3 wákàtí 4 ẹ máa share rẹ̀, ṣé kí n yín sókè, kò lè lọ títí. ẹ wo ọjà àtàwọn bàbá àtàná, ẹ wo ọjà Mọ̀lánà Sheikh Adama 92 ni bàbá tó dá orí rẹ̀ kalẹ̀, 92 náà kúrò láyé. wọ́n wá kúrò láyé nù láti ọdún náà 32 years ago tí ń lọ 33 báyìí kan, ọjà yẹn wá tú. ẹnìkan wá bẹ̀rẹ̀ tiẹ̀ lánàá tí ò tí ì pẹ́ yìí, kódà pé ọmọ táṣẹ̀ bí ni yóò ti máa rá díẹ̀
yóò ti máa rìn náà dé àmọ́ kò tí ì gbọ́n ó bẹ̀rẹ̀ ní 2017 àbí 2018 káwá sọ pé ọdún méje ọjà ọdún méje wá rẹ̀ tí ń jásí pé kì í ṣọjà ànádálẹ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ èébú wo ló fẹ́ bú lọ́dún mẹ́wàá agbára wo ló fẹ́ fi ṣe ayé ò ti mọ̀ pé kò sí tó fẹ́ bèbú ni o ṣòro kó tó bá yá àjà yẹn ò ní ta lójú yẹn mọ́ strength tá a máa fi ṣe gan kò ní ní mọ́ strength sọ gbangba káyé bọ́ láyé strength Markaz night àwọn strength afẹ́lẹ́bọ afọlọ́ṣà afáàgbá tó jásí pé àwọn program àṣedòru àṣedágo méjìlá aago kan òru aago méjìlá aago méjì òrùnjọ́ mi gbẹ́láriwo tí ó pè síbẹ̀ bàm tí wọ́n máa sọ pé máa ṣe lọ ẹ máa yin lọ ṣé yin sókè àbí yín lẹ̀ àfa alágbájá ẹ máa yin lẹ̀ o ẹ yin sókè o ẹ máa gbé gbogbo ọ̀rọ̀ àwọn èèyàn wá àwọn ọ̀rọ̀ lọ́rọ̀ gbogbo tẹ́lómi ti ṣe láti bí 20 years ago ẹ lọ bá wú jáde wá tó yà sí pé njọ́ tẹ́lómi ń ṣe gan kò má láì dá ẹ̀yin wà lọ gbé wá máa fi takò tòní ẹ máa fi ìwà tàná takò tòní pé ẹ lágbájá ó sọ báyìí o ó ṣe báyìí o ìgbà kan àwọn kan láwọn nǹkan tó yà sí pé fúnra Ọlọ́run Sàtárù ló pera rẹ̀ ọba aláṣìírí bíbò tí kì í fẹ́ káṣírí ẹnìkan kan tú rárá gba pọ́sì dání ọba tí kì í fẹ́ káṣírí ẹnìkan kan tú gbogbo nta ṣe pátápátá ló bọ̀ wá láṣìírí lé lórí gbogbo nta ṣe ó bọ̀ wá láṣìírí lé lórí débi pé kò fẹ́ káṣírí ẹnìkan kan tú ó tún wá ní gbogbo ẹni tó bá bu ọmọ ìyá rẹ̀ láṣìírí èyíkéyìí àṣírí tó bá bu gbogbo ibi tó bá rí tọmọ ìyá rẹ̀ kù sí gbogbo ọwọ́ tó bá rí kó ń dun ọmọ ìyá rẹ̀ ọ̀ gbọ́dọ̀ fi ṣe ẹ̀yẹ bí lágbájá tẹ̀ ń wọ ìyàwó abami lánàá kódà ibi tó ń pa ibi iná ló ń pa gbà tó pè mí bí aago mẹ́wàá pé ibi ń pa àwọn àtàwọn ọmọ àwọn òní táwọn jẹ bó ṣe sọ jáde yẹ ó lè kú láyé káṣírí tiẹ̀ náà mọ̀tù kó tó kú láyé kó sọ́gbọ́n àdéhùn Ọlọ́run ni ká tó wá sọ pé ká máa sọ àlébù ara wa ìzà kenneth aineik afẹ́lẹ́kọ̀ọ́ kan ó ní tójú rẹ̀ méjèèjì tara oyuba nas tí bá máa ń rí àlébù àwọn èèyàn kúlẹ̀ aineik ìwọ náà sọ fójú rẹ̀ méjèèjì sọ pé àléyìkì ó dọwọ́ rẹ o Allah tara oyuba nas má máa ṣọ́lá ìfẹ́ àwọn èèyàn ìwọ gẹ́gẹ́ máa bá ojú rẹ̀ sọ̀rọ̀ fún ẹ pé ojú mi má máa rí àlébù àwọn èèyàn torí pé lè nọ́ọ̀sì oyún náà o látẹ̀yìn tí wọ́n wù ọ́ ṣe rí pé Ọlọ́run ọba alágbára ni sàgbà tí wọ́n wá mú yẹn níṣẹ́ ìtàkásítà tọ́ànà amalan ìtàkásítà tọ́ànà amalan ọmú tọ́hánù àwọ̀yú ọmú tọ́hánù ìyẹpẹrẹ àwọn èèyàn ìfẹnufà àwọn èèyàn wálẹ̀ ìbú àwọn èèyàn ọmú níṣẹ́ nísìnyí wá ń kọ́ ojú ń tì wọ́n náà láti lè sọ pé o ti ṣe rí ni wọ́n náà ṣe bring page tó fi ṣe gbogbo aburú fún bí ọdún 6 fúnra rẹ̀ ló bring ẹ̀ wálẹ̀ kì í ṣe pé Facebook ló hákẹ́ wọn hákẹ́ ojú ń tì ọ́ ni kó má tiẹ̀ sí ẹ̀san àbí kó má sí ẹ̀san kó káwọn ọmọ rẹ̀ kàn máa dàgbà bọ̀ kàn máa play àbíjọ́ tó ọmọ rẹ̀ bá mọ́kọ wálé lóbìnrin kíkanú àwọn family ìkànnà àwọn ẹbí ọkọ kan ti wá mọ̀ rí tán ti mọ̀ ọ́ pẹ̀lú program rẹ̀ kàn máa play video rẹ̀ fáwọn àwọn ẹbí tó wá pé ṣé ọkọ̀ ojú ọmọ tí ọmọ rẹ̀ pé ó máa ṣe wèrè gan láwọn wèrè tó já sí pé lan tajida lidaika dawa da'uka idolun kama ana aqulu منذ زمن طويل بأن لك داء ولن تجد له دواء هذا هو الحق tó wá ṣe fa títí ojú wọn ti wọ́n náà wọ́n bọ́ tí ń sọ̀rọ̀ gently kò ságbájá wọn mọ́ kò ní dá pẹ̀lẹ́ pé wọ́n mọ̀ gbá wọn mọ̀ rẹ̀ ṣe pé báyìí tó báyìí pé ó ṣe bẹ́ẹ̀ káyé rẹ̀ ta káyé rẹ̀ dàrú ìbínú ó sì máa pè bínú Ọlọ́run tó yá sí pé èèyàn kì í fi ṣeré ọmọ ní kọ́lọ́run bínú ṣe gbogbo tọ́lọ́run fi bínú náà kó máa jẹ́ tiẹ̀ láà èèyàn kì í ṣe bẹ́ẹ̀ èèyàn kì í ṣe bẹ́ẹ̀ kí ló gbé mi lé wa khaifun bi makrillahi afani billahi arifun wa jahilun bi makrillahi afani billahi jahilun wa aminun bi makrillahi oni billahi jahilun ẹni tó fọkàn balẹ̀ pé kò sí tọ́lọ́run ṣe ìbádà ló dá olójú ló fi sọ pé ìbínú Ọlọ́run látòkè tó wáyé pé kí ló lè tó bẹ́ẹ̀ èpè tó ti gbá àwọn ọmọ iṣẹ́ gan Ọlọ́run dákun bá ṣàánú àwọn ọmọlọ́mọ ni èmi wá kí ọkọ oríire ni o torí ọ̀ràn ń yọ kúrò lọ́rùn rẹ láyé ni o gbogbo àwọn tí wọ́n láwọn forí jọ yẹn ó ṣeé ṣe kí wọ́n forí jọ àmọ́ ìṣẹ̀dá wọn tó ṣẹ̀ yẹn ṣẹ̀ṣẹ̀dá wọn forí jọ torí ìṣẹ̀dá ìlòmíì tó bá ń jà báyìí ó lè jà fún 50 ọdún ó lè lòun forí jọ láfúzọ́n pẹ̀lú ẹnu pé ọyá forí jọ àmọ́ ìṣẹ̀dá gangan ìṣẹ̀dá wọn gangan lè má forí jọ ṣé gbogbo àwọn tó pèntì lórúkọ tí kì í ṣe tiwọn gbogbo àwọn tó sọ ló kọ bú àwọn tí ò ṣe ọ tí ò rọ àwọn olórí rẹ àwọn tó ràn ní mọ́kà tán ní múra tán láwọn lágan oríire láyé torí jọ́ta wa mọ̀ gangan lẹ́yìn ìlú òyìnbó tó wà ìròpó tí ní kankan ṣe ń jọ náà tẹ́mi rẹ̀ lè balẹ̀ lé pé gan lè kò sí sáìtì kan tó ń kọ́ lọ́wọ́ nígbà tó dórí social media náà Ọlọ́run alhamdulillah tó bá gbégbá náà tó gbégbá náà gbogbo tó ní ìná lọ padà ní ọba dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀ tún sunra ayọ̀ èmi ṣe wo fídíò rẹ̀ lẹ́ni ni tó ti ń sọ pé àwọn bàbá wa wọ́n ti forí jọ láwọn òjàmọ́ kìíní kan alhamdulillah yàtọ̀ sí ẹ̀bẹ̀ yẹn ọ̀ tún wá bọ́ sínú ilé ó tún bẹ́ lọ́hùn ẹni tó tún mi Mákà tó kó ara rẹ̀ kalẹ̀ tó fi rán mi múra tó kó ara rẹ̀ kalẹ̀ tó fi rán mi Mákà ni mo sì yẹ̀yẹ́ tó báyìí ó tún wá dẹ́ntà jọ ń drága lọ́lé ẹjọ́ albirru la yabla wa dhanbu la yunsa wa dayanu la yamut aymal mashita kama tadinu tudan wa kama ta'mal tujza wa kama tazra tahsud wa kama tajlis tara
bó bá ṣe jókòó náà ló ṣe ríra rẹ̀ ìyẹn ẹlẹ́gbẹ̀ẹ́ kan ọjà yẹ kò sí lẹ́yìn kó máa palówó àwọn nǹkan máa ṣe business ẹ lọ life goes on ni ìwọ gan ò lè jà mọ́ ariwo ló fẹ́ pa èèyàn mélòó ló fẹ́ bájà wọ́n yẹ gbogbo àwọn tó bá ní jù láyé tí gbogbo wọn bá fẹ́ gbẹ̀tọ́ lára rẹ̀ gbogbo àwọn bàbá tó ti lọ àwọn ṣé òfòlọ́nṣọ́ fàgbà bàbá Amiru Jésì bàbá ṣé Abdullahi Olódò àwọn yẹn sì dúró dé lálùkì àmọ́ tó yẹ kí wọ́n dúró lẹ́nu ọ̀nà báyìí pé ìwọ bí tó bá fẹ́ gbà kọjá làwọn fẹ́ wò kátó wá sí àwọn táyé tó yẹ kí wọ́n fi ẹlẹ̀ fọlọ́hún àwọn lágbájá àwọn lówó kóòtù ẹnu ò tọrọ débi wọ́n fẹ́ sọ pé àwọn fẹ́ sùn rẹ̀ wọ́n kàn dákẹ́ ni tó lù sọ mítìn wọ́n kàn ń wú Ọlọ́run pé tọ́ àmọ́ gbogbo ẹ̀ rántí àdìsí ànábì o tó ní tán bá gba gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fún ọ lára rẹ̀ ó ṣẹlẹ̀ bú eléyìí ó yà káyẹ́ká eléyìí nínú òun àtàwẹ̀ rẹ̀ àti zaka rẹ̀ ni wọ́n ti yọ gbẹ o tó máa gbà ta kò ní sin kankan lẹ̀ wọ́n ní yá wọ́n máa tó rẹ̀ heart fin náà ó yẹ ẹtí gbọ̀ngbọ̀n ẹ fọ́ etí ẹ̀ wọnú ná ìyẹn báwọn náà ẹlẹ́ẹ̀kejì mẹ́ẹ̀ afá kan tó ń pro challenge mo ti ṣe fídíò lórí ẹ̀ mo tún ṣe ń bọ́ lẹ́ẹ̀kan sí ìdáhùn tí mo fún yẹn òkun tó ní ànábì jẹ gbèsè kú ní tẹ́yìn ò bá ti mọ̀ tí ò bá ti wá mímọ̀ sí dèdè tó mọ̀ yẹn náà ni ó pè ní mọ̀ àkọ́kọ́ náà afáàyàn gbọ́ kí ó yé ná bóyá afá àbí kí n pe brọ́dà kò gbọ́ kí ó yé láti lè lanu pé ànábì jẹ gbèsè kú kẹ́lìmọ̀ tó yẹ sí pé tó bá pè lù sẹ̀ríà ló yẹ kán dá ọ̀dọ̀ balẹ̀ kán ṣe etí blala fún ọ láti kó yàtọ̀ sáwọn tó bú ànábì lórí TikTok torí pé wọn máa ànábì wọn máa ń pa ànábì wọn máa ń hùwà wọn fi máa ń tẹnu àbùkù tó bá ń ba ànábì wa Muhammad dèdè rú ẹ̀ náà ni wọ́n náà lè sọ ọ̀yú dèdè rú ẹ̀ ni wọ́n náà lè sọ tó fi sọ pé ànábì jẹ gbèsè kú ni kò jẹ gbèsè kú o kì í ṣe onígbèsè o nǹkan méjì ló wà lábẹ́ àdìsí yẹn àdìsí tó ka àdìsí Aisha ni lámàsú ilẹ̀ nígbà tí wọ́n bi Aisha léèrè wọ́n bi léèrè pé má kúlùkù nàbí kí ni wà nàbí Aisha ní kúlùkù al-Qur'an bẹ́ẹ̀ mo fẹ́ lọ ibẹ̀ ni mọ́tíláwọn gbogbo ọ̀rọ̀ ìwà nàbí pọ̀ gbogbo wa tó dá pátápátá lára nàbí láti rí nínú ẹ̀ náà ni ìfẹ́ ọ̀ràn ọmọlàkejì jura rẹ̀ lọ àbí ìfẹ́ ara rẹ̀ ìfẹ́ ọmọlàkejì gẹ́gẹ́ bó ti fẹ́ràn ara rẹ̀ ìwà nàbí wa Muhammad ni yẹn sáré parí fídíò ìfẹ́ ara rẹ̀ gẹ́gẹ́ bó ti fẹ́ràn ìfẹ́ ọmọlàkejì gẹ́gẹ́ bó ṣe fẹ́ràn ara rẹ̀ ìwà nàbí nìyẹn gbogbo wa al-akhlaq al-mahmuda gbogbo tí ń jẹ́ wà al-mahmuda ìwà rí ìwà dáadáa ìwà kùránì ló kó ànábì kò rẹ̀ sí tọ́lọ́hún sọ tánàbí onímú lò sallallahu alayhi wa sallam tó máa sọ pé ànábì ó jẹ gbèsè kú kí ló bí gbèsè ìṣó ní gbèsè o ìṣẹ́ tó ń káàkiri àdúgbò ebi ń pa mí lé ni mo fẹ́ ra gbá mo fẹ́ gba àwọn ìmàgí lálàlà la li ajli manfaati aw la li manfaati kì í ṣe torí àǹfààní ara rẹ̀ ànábì jẹ́ nìkan tó yá sí pé kò rí nǹkankan lẹ́yìn Ọlọ́run kò sì nífẹ̀ẹ́ nǹkankan lẹ́yìn Ọlọ́run ìfẹ́ wọn á lè débi pé kò kó nǹkankan jọ pé èèyàn máa ń ní nǹkan tara rẹ̀ pé kéèyàn máa prepare ọ̀la pé kí lájẹ lára ọ̀la kí lájẹ lọ́túnla kí lájẹ lọ́sànla kò sínú preparation nàbì kò sínú wà nàbì dèdè tó bá rí lónìí náà ni yóò ná lónìí gbogbo ọ̀gọ̀rọ̀ yẹn ó sì ṣàǹfààní lára nàbì kì í ṣe tí ó tọ́jú owó kan sí báńkì tẹ́bí ó máa pa ẹnìkan lẹ́gbẹ̀rẹ̀ láà tó bá ti ní wọn ní bú oúnjẹ fún ànábì gbogbo ẹni tí máa ń bẹ́ẹ̀ àtẹ́ntí ò sí bí ànábì oníránṣẹ́ tí wọ́n jájọ jẹ́ kódà kójó kèlè méjì pé fún ànábì yóò ní gbogbo yẹn sanwó ẹja àjọjẹ ni àwọn yóò tún máa ń ṣe mọ̀ pé oúnjẹ ìkéré fún yín sáà ẹja àjọjẹ ni irú wa rẹ ni ẹni tẹ́ ẹ̀ gbọ́dọ̀ sunkún wọlé ẹ̀kẹ́ sunkún jáde ni ibi a máa pa ànábì fúnra rẹ̀ fún ọjọ́ mẹ́ta tí ò ní jẹun kò sí ní hàn lójú ẹ̀ kò sí ní sọ jáde kò ní tọrọ oúnjẹ níbi tí wà rẹ̀ dáadé bẹ́ẹ̀ fẹ́ fún kan yóò ní bẹ́ẹ̀ bá fún kan tẹ fún ní hádíyá báyìí pé ànábì gbà ẹ̀bùn lélẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ ni ó ti máa pín fáwọn yàn káàkiri ẹ lọ fún lábẹ́yà ẹ lọ fún tàmẹ̀dọ̀ ẹ lọ fún yóò pín gbogbo ẹ̀ tán kì í kó nǹkan sílé sanabi tí ó dénú lẹ́jọ́ mi tí ó máa bèrè pé kí ló wà níta jẹ tí wọ́n sọ pé kò sí nǹkan lé tí ó sì mú mi lásán tí ó sì mú tí ó lọ sùn àmọ́ òun pìvà kó òun má jẹ ju kẹ́lómi má jẹ lọ irú ẹ̀dá ta dáná bí nìyẹn ó nífẹ̀ẹ́ ọmọ làkejì jura rẹ lọ kì í fẹ́ rí bànújẹ́ lára ẹnì kankan kì í fẹ́ rí pẹ́ nìkan wọn ní ìdààmú àdìsí táwa kà pé túfìyà rasul wàdírẹ̀uhu marhunatun indal yahudi aw inda yahudi yìí anabi kú wọn wà lọ bá ẹ̀wù ogun rẹ̀ lọ́dọ̀ yahudi kan kí ni ẹ̀wù ogun yẹn wá lọ́dọ̀ yahudi yẹn ẹ̀kọ́ méjìlá fẹ́ kọ́ mẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé lọ katira tó sọ̀rọ̀ nípa mu'amalatu rasul ma aghayril muslimin kayfa yata'amalu rasuli ma aghayril muslimin kayfa amala rasulu ghayral muslimina tó bá sì jẹ́ pé ìbéèrè náà ni lọ katira ìtira pọ̀ lórí ẹ̀ lọ gogo sáṣẹ̀ báwo la anábì ṣe báwọn tí kì í ṣe mùsùlùmí ìyí tí wọ́n fẹ́ ká ló ń bẹ̀ ni pé anábì dá débi pé kì í ṣe mùsùlùmí nìkan ló dá sí gbogbo yẹn ló bá ṣe yóò fún kó wálé tọ rẹ̀ lahu hakun wa laysa alayhi hakun wa qad kana rasulu yara huquqan li ghayrihi fa huwa rasul àti yahudi àti nasara wọ́n rọ kiri ká anábì báyìí ìyẹn oníkan anábì má kí wọn ìyẹn oníkan má ra nǹkan lọ́dọ̀ wọn ìyẹn oníkan má bá wọn ṣe ìyẹn oníkan má jọ dáwó papọ̀ lára wa nábì tó dáa ètò ẹ̀yin mú dé lónìí tẹ̀sán gbọ́ ẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ má bẹ lè ṣe má bá tó ń ṣe má kí nìkan
fún Ọlọ́run ló dáa ó ti dáa pọ̀ lójú ayé ànábì kódà ṣáájú kánábì ó tó dé ní onírànràn àwọn èèyàn ti wà láyé tí wọ́n ń ṣe onírànràn kan ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí ẹ̀ kú láyé fún wa lakum dinukum ní tí wọ́n bá ń ṣe èmi ò ní bá ṣe tèmi mú dání yẹn ni màá mójútó dáadáa wọn ní kí n yọgi àtọ̀pẹ́ sí tiẹ̀ kí wọ́n máa rántí ẹ kí tọwọ́ tèmi náà fi bọ́ lálàlà ẹ̀kọ́ tí ò yá wọn yẹn ló fi dá kéèyàn kẹ́kọ̀ọ́ kó tó máa sọ nípa nǹkan ànábì lọ ra nǹkan lọ́dọ̀ Yahudi marihunatun inda Yahudi yìí ètò bí ọ̀rọ̀ yẹn torí pé bí asbabun nuzul ṣe wà tá à ń pè ní sábàbùn nuzul tí gbogbo àyà kọ̀ọ̀kan fi sọ kalẹ̀ náà Al-Qur'ani bẹ́ẹ̀ náà ni gbogbo àdìsí náà ní asbabul wurud kí ló bí àdìsí kí ló fà á tánàbí fi sọ báyìí ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ tí wọ́n àdìsí fi wáyé gbogbo àdìsí lónìí mo ti sọ ṣáájú ànábì ò ní bank kò ní àpamọ́wọ́ kan tá a máa tọ́jú pé tó bá dọ̀là ń ta fẹ́ fi jẹun téèyàn bá wá sunkún wá bá ànábì yín tó bí àdìsí náà nìyẹn o bí kéèyàn ké gbàjarì wá bá ànábì pé ànábì àbánábì rẹ nìkan nù nira ara rẹ̀ wá gbà ó wá bọ́ta pé option òun mu ní ó wọnú lé kò sí nǹkan kan nulé ó bí àwọn ìyàwó léèrè kí ló wà nulé tọ̀ kò sábúrú nu kí mo fẹ́ dùn yàn nù ni lágbájá dákun ta èlùbọ́ sàlàsúnà sọ́ra fún mi bóyá dìríkà táyé dìríkà ráìsì báyìí fún mi táyé dìríkà wíìtì báyìí fún mi táyé dìríkà jéró báyìí fún mi ó náà fẹ́ fi lọ́dún yàn nù ni o kí ló wá ṣẹlẹ̀ tó fi mú dírìhùn débẹ̀ ni pé Yahudi gangan láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n mọ̀ pé ànábì kánà aminan wa kánà aminan ẹni tẹ́lẹ̀ fọkànbalẹ̀ sí lára ni olùfọkàntán ni ànábì àwọn Yahudi gan mọ̀ àwọn kèfèrí gan mọ̀ wọ́n ròyìn ànábì bil amana wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú ìfọkàntán wọ́n ròyìn ẹ̀ dáadáa ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ bá ṣe ròyìn ànábì wa Muhammad kódà síwájú kí Ọlọ́run tó ránṣẹ́ ló ti jẹ́ aminan wa aminan ṣebí lára ẹ̀ ní àdíjárí lára ànábì wa Muhammad kò dé orífa bil amana wa bil amni ẹni fi nǹkankan sí lọ́wọ́ níjọ́ tí ń bẹ ń kékeré tí ò tí ì dàgbà tọ́lọ́run tí ì gbé dìde lójíṣẹ́ ẹni tọ́jú nǹkan sí lọ́wọ́ kí nǹkankan ṣe nǹkan náà níbi tó dáadé tó níwàdé lára tí àdíjà rí lára ànábì Muhammad yẹn tó fi jẹ́ sí pé ànábì Khadija gangan ló bá sọ̀rọ̀ ló ṣe kìtìbà rẹ̀ fúnra rẹ̀ pé àwọn ànífẹ̀ẹ́ rẹ̀ sọ́fẹ̀ ni lára ẹ̀kọ́ tarí lára ànábì Muhammad sallallahu alaihi wasallam fúnra ànábì ló mú aṣọ ogun rẹ̀ mo fẹ́ dùn yànnú lágbájá wà nù nira ebi ń pa lágbájá kàmáyì mo gbọ́dọ̀ tètè rescue tèmi náà bá ní ló gba jéró yẹn lọ́dọ̀ Yahudi ó wá fi aṣọ ogun rẹ̀ tán pé ní táwọ́fíkọ̀ bí kéèyàn fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀sìn mò ń bọ̀ gba kí ni ìdání kó balẹ̀ mọ̀ pé mò ń bọ̀ kódà Yahudi yóò tún máa ṣe mọ̀ pé mo mọ̀ kó irọ́ rẹ̀ ṣé wẹ̀ mọ́ ànábì ní gbàdá ní kó balẹ̀ mọ̀ pé mò ń bọ̀ wá fún olówó rẹ̀ ṣé tí wàá dún ní gbèsè báwọn ṣé wàá ànábì bẹ́ẹ̀ ló yẹ ká máa sọ sí ṣàkíyà rẹ̀ pé ó ní gbèsè ànábì jẹ gbèsè kùn ní lẹ́nu ẹ̀ ó yẹ kí wọ́n dọ̀dọ̀ balẹ̀ kí wọ́n nà ọ́ ni o ní mọ̀ nǹkan tó ń sọ bó ṣe ń challenge àwọn èèyàn pé àfáà tó bá tó bẹ́ẹ̀ àfáà tó bá pítà oníṣẹ́ mọ́ alágbájá ti pọ̀jù ni ṣe bí ewé ẹ̀yìn olóbe àwọn ìwúlò kọ̀kọ̀ ìwúlò aláǹgbá ìwúlò kìnnìkan ṣe bí n tó mọ̀ nìyẹn ó ṣe dúró lórí yẹn látàtàdá kàlfíìmá yẹni báwo kàfí kasiru jiddan aw aksar ó ṣe dókò lórí tó mọ̀ yẹn kó má nà gàwá síbi tó mọ̀ irú ẹ̀ ń challenge àwọn onímọ̀ ó wá ní àfáà tó bá tó bẹ́ẹ̀ àfáà ẹnikẹ́ni tó bá mọ̀ bóyá o ti wá lọ kéwo bóyá o ti wá lọ kéwo ní sánmọ̀ padà sáyé ni lọ́wọ́ ẹ̀kọ́ sá ìsọkúsọ nìyẹn o ànábì òun ṣe ní gbèsè o ṣẹni tó yá sí pé tó bá pé Ọlọ́run láàárọ̀ tó bá wù lẹ́sẹ̀kẹsẹ̀ ní tiẹ̀ direct kìíní ní kankan gbọdọ̀ dádúró lẹ́ni tó yá sí pé tó bá sọ fọlọ́run pé Ọlọ́run gbogbo yẹpẹ̀ tí ń bẹ́ńlẹ̀ dọ́kùnmá sọ di gold Ọlọ́run ti náà jìbìrì síbẹ̀ rí so kí ló wù ọ́ kó fẹ́ kí n ṣe sọ gbogbo yẹpẹ̀ lẹ̀ di gold fún ọkọ̀ mọ́nà nìṣó nílá rìsálà tọ́lọ́run fẹ́ràn tó fi gbé dìde yẹn ló mójútó ọ̀rọ̀ burúkú ni kẹ́ sọ pé ànábì jẹ gbèsè kó yàtọ̀ sí arákùnrin wa tó ní gbogbo àwọn sábì ànábì tó ní bàbá ńlá ọmọ tani wọn bàbá ńlá àsùntani wọn ẹni pé sọkúsọ nìyẹn òtò ó ní astajib lakum Rabbana anzil alayna ma'idatan minas sama lára tánàbí bá fẹ́ dára tó bá fẹ́ lo mùjíza yóò kà sọ pé kí oúnjẹ máa sọ̀kalẹ̀ láti sánmà yóò sì máa sọ̀kalẹ̀ tó bá ní kí tébù máa sọ̀kalẹ̀ láti sánmà tó ń jẹ yóò sọ̀kalẹ̀ fa gbogbo ntọ́lọ̀ fún lágbára òṣì kankan ló mẹ́ kò ní dúzẹ̀ kò dẹ̀ ló fẹ́ tó bá wà lórí yẹ̀rí ànábì tó jẹ́ sí pé njọ́ tó ń ṣe tó pé gbogbo àwọn sábẹ́ gbogbo àwọn èèyàn ó ní tabalẹ̀ tí mo ṣẹnu yín o kó wá gbẹ̀san tiẹ̀ padà kò ní gbèsè ẹnì kankan lọ́rùn kò gba ètò ẹnì kankan mọ́ tiẹ̀ kò jẹ́jẹ́ kú jẹ́ kí ná bá nu lé rẹ̀ ẹ sọ ntànàbí filẹ̀ tó jẹ́ tẹ́lẹ̀ rẹ̀ ẹ sọ ntànàbí filẹ̀ tẹ́lẹ̀ sọ pé nǹkan báyìí lógún ànábì tán bá aṣọ yìí báyìí náà bá mọ́tò yìí báyìí náà bá ràkúnmí yìí báyìí náà bá ìgbà ẹ mọ iye tó ní lára ní tó jẹ́ àwọn lọ́lá kì í pè wọ́n sí kankan àfi tí ó bá tó kó tiẹ̀ jáde báyìí tó fún wọn ni tẹ̀bi tó náìsì tó dáadé irú ànábì yẹn lẹ́wọ́n fẹ́nu ẹ̀ kẹ́kàn ìwà ni ànábì jẹ gbèsè kún tó bá rẹ níbẹ̀ wí sọkúsọ ló sọ ó yẹ kó jẹ gbà àbí kó lọ tún Islam gbà tó sọ sára ànábì yẹn nǹkan burúkú ni o ànábì yẹn sọ ní gbèsè kó jẹ gbèsè kú o tó bá fẹ́ wà mọ̀ nípa àdìsí yẹn o lè call fún debate a free láti ṣe debate free láti ṣe debate wa ana ukhatibuka
كمخاطبة الطبيب للمريض وكمخاطبة الأستاذ أو المعلم لطالبه وكمخاطبة الوالد لابنه أو لولده. نتان سو يواو يقول كو نتيو باتيه مداسما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. النبي يجب سكو السلام عليكم ورحمة الله وبركاته.